Ẹ káalẹ́, ẹ kú iṣẹ́ òní. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ló ń wá sí ojú àwòrán yín láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Jíde Moronfolu níròyìn ẹgbọ́ròyìn náà. Lára ìfijìn láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ, àjọ ìrànlọ́wọ́ àti ìgbékalẹ̀ àwọn obìnrin lágbàáyé ti nawọ́ ìrànwọ́ ọmọnìyàn sí ìlú Ode Rẹ́mọ tí wọ́n sì ń pín oúnjẹ bí ìrẹsì, núdù, iyọ̀ àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé àwọn olùjàǹfààní bíi àwọn opó, àwọn àgbàlagbà àti àwọn tí ò rọ́wọ́ fi yọrí láwùjọ. Ẹ gbọ́ ìròyìn náà láti ẹnu akọ̀ròyìn wa. Nǹkan ọdún mọ́kànlá sẹ́yìn, àjọ tó ń gbárùkù ti obìnrin tí í ṣe Women World Support Foundation ni wọ́n ti tẹpẹlẹ mọ́ láti máa ran àwọn tí ò rí ọwọ́ họrí láwùjọ lọ́wọ́. Àjọ yìí ni ó jẹ́ àjọ tí kìí ṣe ti ìjọba, léyìí tí kókó wọn dá lórí ríran àwọn opó àti àwọn àgbàlagbà lọ́wọ́, níbi tí wọ́n ti ń ró àwọn obìnrin lágbára nípa iṣẹ́ kọ́kọ́ àti dídá wọn ní òkòwò kéékèèké, ìgbárùkù tì wọ́n àti dídìde fún àwọn obìnrin tí wọ́n fọwọ́ lágbá lójú láwùjọ àti àwọn ọmọ kéékèèké. Èyí ni ìgbàkejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí àjọ náà yóò fi oúnjẹ ran àwọn agbègbè tí ó wà ní Ode Rẹ́mọ lọ́wọ́, léyìí tó sì jẹyọ nínú ṣíṣe àwọn èèyàn lóore, pàápàá jùlọ àwùjọ àti àwọn tí ò họ̀họ̀ rí ní àwùjọ. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa kókó àjọ náà, olùdásílẹ̀ àjọ náà Olúwarántìmísírè Adélàjà pèpè fún ìrànlọ́wọ́, ìdábòbò, àjọṣepọ̀ àti ìrànlọ́wọ́ owó fún àjọ náà láti lè máa gbèrú sí i. Ìta wá ṣe níbí lè nísìn is just for elderly, àwọn àgbàlagbà, àwọn arúgbó, so kì í ṣe obìnrin nìkan, a máa ń ṣe fọ́kùnrin, obìnrin, ọmọdé, àgbà. Fi ran àwọn àgbàlagbà lọ́wọ́, à ń ṣe ti ọmọdé náà, à ń empower èèyàn, à ń fún àwọn èèyàn ní ẹ̀kọ́ bó ṣe lè dá wà. Màmá àsàlẹ̀ àjọ náà àtàwọn abẹnugan àjọ náà sọ̀rọ̀ lórí ipa tí àjọ náà ti kó nígbèsí ayé àwọn èèyàn láti ọdún díẹ̀ sẹ́yìn. Ní ti àwọn ẹni tí ó jàǹfààní ètò yìí, wọ́n ṣàlàyé fi ayọ̀ wọn hàn bí àjọ náà wọ́n ṣe jẹ́ ibi ayọ̀ ohun ìrètí fún wọn, léyìí tí wọ́n sì fi ẹ̀mí ìmoore wọn hàn fún àtìlẹ́yìn tí ẹgbẹ́ náà ṣe fún wọn. Ọwọ́ yẹn á máa ròkè o, ẹ máa níláárí, ẹ máa rí tajéṣe o, ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà. A dúpẹ́ lọ́wọ́ àwọn Women World torí pé wọ́n dùn wá nínú ní òní. Irú àwa pàápàá, irú èmi pàápàá tó jẹ́ pé mi ní ọkọ báyìí torí láti bí 7 years lọ́kọ mi ti kú pẹ̀lú ọmọ 3. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń jẹ́ tí mo ní àǹfààní ní ọjọ́ òní tó jẹ́ kọjọ́ òní ṣojú mi, tó yẹ kẹ́mi náà pẹ̀lú àwọn tó gba gift yìí. Mo dúpẹ́ gan, iléeṣẹ́ yóò ní dàrú lágbára Ọlọ́run, iléeṣẹ́ yín kẹ́ ò ní jóná o. Wọ́n ṣe wọn àpò wọn ò ní gbé àjèrè ọmọ iṣẹ́ ọmọ tún fún ọ̀ní rápálájà ayé ilé bá wọ̀ ní sí ilé tọ́nà bá dàn ní sí lọ́nà ọ̀ní rànìrà ọ̀ní gbé wọn sájà tọmọtọmọ ìṣúná bíjó fún àyàbáyọ̀ fún. Ní ti àjọ náà, wọ́n sọ wípé ọgbọ́n àtinúdá wọn láti máa ran àwọn èèyàn lọ́wọ́ kọjá fífún wọn ní oúnjẹ àti ríró wọn lágbára nìkan. Ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti fún wọn ní ìrètí, ìmúnilágbára sí i láwùjọ àti láti máa jẹ́ kí àwọn èèyàn rántí wípé wọn wà ní àwọn nìkan. Láti lè ṣe Nta Ijebu Ode, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. Àjọ elétò ìdìbò INEC ti fi tó àwọn òǹwòye ìdìbò tí wọ́n bu ọwọ́ lù nílé àti lókè òkun síwájú ìdìbò gómìnà tí ó ń bọ̀ ní ọjọ́ 15 oṣù kẹjọ tí a wà yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ náà gbà wọ́n níyànjú láti ṣe iṣẹ́ wọn ní ọ̀nà tí ó tọ́ àgẹ́gẹ́ bí àwọn ìlànà àtẹ̀lé fún ìwòye ìdìbò. Bí nǹkan ṣe ń lọ pẹ̀lú ọ̀gá àgbà iléeṣẹ́ ààbò ara ẹni ní ààbò ìlú Civil Defence Ahmed Abubakar Audi ti ń ṣe ìbẹ̀wò iṣẹ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti wo ibi tí ìgbáradì ààbò dúró dé àti láti rí i dájú wípé ètò ìṣàkóso tí ò lẹ́jà ń bákùn nínú wà ní ìdìbò ọjọ́ àbámẹ́ta tí ó ń bọ̀ yìí. Nínú àtẹ̀jáde láti ọwọ́ olùṣàkóso ìbáṣepọ̀ àti ìsọ̀rọ̀ pẹ̀lú ará ìlú fún àjọ náà, Babáwálé Afọlábí ṣe ìfihàn wípé ọ̀gá àgbà náà ṣe ìpàdé pẹ̀lú gómìnà Adémọ́lá Adélékè. Ọ̀gá àgbà náà tún fi ìdánilójú yìí hàn fún àjọ náà lélẹ̀ fún ètò ìdìbò tí ó lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ tí ó sì rọ àwọn òṣìṣẹ́ rẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣe iṣẹ́ wọn bí òfin ṣe là á sílẹ̀. Ó sì tún ṣe ìbẹ̀wò sí olú ìlú iléeṣẹ́ elétò ìdìbò INEC tí ó sì jẹ́jẹ́ àtìlẹ́yìn fún wọn. Lọ́kùnrin àti lóbìnrin ọmọ lẹ́gùrú
ti kórajọpọ̀ ní pápá eré ìdárayá dípọ̀ dínà ní Ìjẹ̀bú Òde fún ọdún ẹniṣẹ́mù lẹ́gùrú. A ó máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá nínú ìròyìn wa tí ó ń bọ̀ lọ́nà. Àdúpẹ́ ẹ̀yin ará, ìpè ìpéjú wọ́n ní òun ní aláfilà ìwọ̀nba ìròyìn tá ní fún láṣálẹ́ inú. Ẹ pàdé wa lọ́la nípa oore ọ̀fẹ́ Olúwa kó tó dìgbà náà ká sùn re o, ó dàárọ̀.